أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run, àlékún ìkẹ́ àti ìgẹ̀ Ọlọ́run fún òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ànábì tí ìkẹ́ àti ọlá Ọlọ́run bẹ fún. Mo kí gbogbo àwa mùsùlùmí òdodo ní gbogbo ààyè tí a wà. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Fún ìdáhùn sí ọ̀rọ̀ tí mo wò ní àná, mo kí ẹ̀yin ọmọ ìyá wa tí ẹ sẹ́ǹdì ọ̀rọ̀ náà sí mi nípa fídíò kílípù kan tí arábìnrin Olúyínká TNT tí ó gbé kútúbà jímà tí a ṣe tó gbé jáde. Inú mi dùn púpọ̀ fún èyí tí mo gbọ́ tí arábìnrin náà sọ, tí mo sì rí pé ó fi ìjẹ̀lẹ́kọ̀ọ́ ó fi hàn pé ẹ̀kọ́ ilé, ẹ̀kọ́ dáadáa, ẹ̀kọ́ ìpìlẹ̀ ó wà fún un. Mo sì rí pé ẹni tí nǹkan ò bá yé tó fẹ́ àlàyé rẹ̀ ní máa ṣerú nǹkan tí arábìnrin yìí ṣe. Mo kí kọ́lọ́run bá ní san lẹ́san rí. Ṣùgbọ́n ìwọ arábìnrin wa Olúyínká TNT, àwa ò gbé wàásí wa kalẹ̀ láti bú ẹnìkan tàbí láti blọ́ọ̀gì ẹnìkan. Ẹ bá wádìí dáadáa, kódà mo lè sọ pé péèjì mi boost ẹ̀ rí, pé ẹjẹ́ boost rẹ̀ káwọn èèyàn kó lè dé gbogbo àyè, ó lè mọ ẹni tó bá wù. Torí pé nǹkan táwọn wí, o sì lè gbọ́ kí n máa sọ pé ẹ máa bá ní share rẹ̀, ẹ láti mọ̀ pé kò jẹ́ mọ́ tí àwọn míì bá ti ń ṣe, tí wọ́n máa pé ẹ máa bá ní share ọ̀rọ̀ ẹjẹ́ ó dé. Ọ̀rọ̀ Ọlọ́run pọ́nbélé ní nǹkan táwọn sọ. Àwọn tí ó bá sì jẹ́ pé ọjọ́ èébú létí wọn, bọ́rọ̀ Ọlọ́run ti rí lánàá náà nù tí dùn ní, ìmọ̀ àjọ bí èébú kì í sì ṣe èébú. Àpèjúwe tọ́lọ́run fi àwọn èèyàn wé, tá a bá wọnú Al-Qur'an tí ìrìn fẹ́ gba àsìkò púpọ̀ jù, oríṣiríṣi ó kọ lọ́lọ́run pé ẹni tí ń sin nǹkan mìíràn lẹ́yìn Ọlọ́run. Tá a bá ń kà láàyà ni ọ̀rọ̀ ó ti jágò jù ni. Ó fi àwọn tí ń sin nǹkan mìíràn lẹ́yìn Ọlọ́run, ó fi ẹwé nǹkan. Ẹ sì lè gbọ́ nínú ọ̀rọ̀ wa láéláé ká sọ pé pásítọ̀ báyìí là ń bá wí. Rárá, kò sínú ẹ̀kọ́ tí a nínú tá a kọ́ lọ́dọ̀ àwọn àlùfáà wa, kọ́ lọ́n bá ní lékún kẹrẹ̀ fún gbogbo wọn, kọ́ máa bá ní lékún ìdáyà rẹ̀ fún wọn. Wọn ìdáàkọ èèyàn, wọn ìdáàkọ ẹnìkankan. Ó dà bẹ́ẹ̀ bá àwọn ọ̀rọ̀ wa tó síwájú, èèyàn lè gbọ́ pé bóyá adáàkọ ẹnìkan bí ó sì pé akẹgbẹ́ kalẹ̀ bí ẹnìkan láàyè báyìí lápèjúwe. Wọ́n lè fi ẹnìkan arábìnrin kan tó wà nílùú Èbó nítorí máa gbọ́ ń bẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tí ìyàwó máa sọ. Àwọn dákọ ọkọ mi fúlẹ̀, èèyàn ò lè gbọ́. Kódà èmi ìdákọ̀ ìlú gan, pé bóyá ìlú báyìí ni wọ́n ti ṣe nǹkan báyìí, tí ìbá ṣe pé wọ́n ti dákọ̀ ìlú tẹ́lẹ̀ tí gbogbo ayé bá ti gbọ́ tẹ́lẹ̀. Kí n fẹ́ ṣàpèjúwe kan ní ìsìn, ká sọ pé àáfàá kan nílùú báyìí tó kọ ǹjẹ́ kò sí nínú ìwà wa, torí àfẹ́ yẹ̀yẹ́ èèyàn. Kò sí nínú ìwà wa ká máa yẹ̀yẹ́ èèyàn tàbí ká máa sọ́lá ìfi èèyàn gan. Bí ọ̀rọ̀ àfọ olórin tó ní walastu bi ayyabin liman la yahabuni walastu haro lil marhi ma la yaro liya. Àwọn ẹ̀sẹ̀ tí máa fa àléébù èèyàn ayọ̀. Èyí tí mo sì tún yé ṣe lórí ẹ̀, ipò tí àáfàá wa kí ó gba góòlù wà ọ̀gá tí ẹ má pèjúwe rẹ̀ wá. Ipò táwọn wà ga láwùjọ gẹ́gẹ́ bí àgbà fa ìfẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí mọ́ tí ìbá ṣe pé tún darí bẹ́ẹ̀, torí alhamdulillah gbogbo nǹkan ti parí. Ọmọ ìyá wa dáadáa ni wọ́n, kódà mo ti fọ̀rọ̀ wọn sọ̀rọ̀ nípa àwọn ọ̀rọ̀ dáadáa míì tí ẹ sọ ní wáàsí tọ́lọ́run bá ní kẹ́ ẹ gbọ́n náà. Bí nǹkan bá ti parí lọ́kàn tèmi, ó ti tán náà nù. Kódà kàríra ní tí mo fẹ́ ṣe ń pè wọ́n sí pé wọ́n wá, nígbà tí ì ṣe pé bí torí Ọlọ́run ní tá à ń sọ, tí ì ṣe torí ìtayé. Nǹkan ayé ni ìparí pé káwọn èèyàn lè máa tó gbọ́ pé mo kì í ṣe tọ́lọ́run mọ́nu. Tí bá ní tí ọjà mọ́ kí n pè ẹ́ sí lọ́la ń pè wọ́n, tó sì dá mi lójú pé bẹ́ẹ̀ ni lọ́kàn àáfàá wa Taofeek Akínwùgbà Gold náà. Kódà mo rò bá ríra ní ájì ọdún ìgẹ̀rẹ́ rẹ̀ tí mo tún lérò pé a tún lè jọ sọ̀rọ̀ dáadáa. Ó ti parí, èyí ò ti lọ. Èyí tí mo pè ẹ́ sákèésí sí gẹ́gẹ́ bí àáfàá àgbà, ìdúró tẹ́ ẹ dúró lẹ́gbẹ̀ẹ́ wọn gan nínú ṣẹ̀ríà wa, wọ́n gbọ́dọ̀ ní àlàfo tó sì yé àwọn náà bẹ́ẹ̀. Bóyá ìfẹ́ pé ẹni tá ń fà ní mo gbé síbẹ̀, bóyá lọ́jọ́ wọ́n gbà pé kẹjọ súnmọ́ra yín. Inú ọ̀rọ̀ mi nǹkan kò sí bẹ́ẹ̀ pé àáfàá wa gbé ọgbẹ́nu sí ọyàn TNT rárá. Ẹ lọ tó gbọ́ dáadáa.
lẹ́yìn sọ pé wọ́n gbé ẹnu sí pé ẹ gbé ara yín ìfẹ́ máa dákọ̀ nǹkan obìnrin gẹ́ pé ẹ fi ti àáfàá wa lẹ́gbẹ̀ẹ́ ni mo wí kì í ṣe pé wọ́n yà mọ́ sọ pé wọ́n gbé ọmú sílẹ̀ nù ẹ pé inna as-sam'a wal-basara wal-fu'ada kullu ulaika kana anhu mas'ula ǹdẹ́yà bá sọ tó bá jọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run ó béèrè àyẹ̀tẹ́ ẹ wí tá a bá ṣàṣìṣe nínú hákùwí ẹ tún ẹ bá wí tá a ṣàtúnṣe ara wa lórí ẹ ìjọ tí ò ní sírú rẹ̀ mọ́lẹ́ fi fà wá létí káti ìwà tó bèèrè kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn wí bẹ́ẹ̀ pé torí gbà pọ́ ọ̀nà tẹ́ gbà sọ̀rọ̀ ọ̀nà ẹ̀kọ́ tó ga ni kódà mo ti ní ìrìn ìwé kankan lórí àwọn ìyá ni obìnrin ó sì ṣe dáadáa ẹ̀yà sọ̀rọ̀ lórí rẹ̀ náà lọ́dà nígbà táwọn ìgbìmọ̀ wùzàrà jókòó ní ẹ̀sọ́ bẹ́ẹ̀ fún ẹ̀yìn ló ti dá bẹ́ẹ̀ àti rò bẹ́ẹ̀ náà ká sọ̀rọ̀ lórí rẹ̀ mo sì tún fi àsìkò yìí rọ ẹ̀yin náà tí mo gbà pé lógun ọlọ́run tí n bá ní nọ́mbà ayé gan àátún lè jọ máa sọ̀rọ̀ lójú ọ̀nà pé ká tún máa pera wa ṣàkíyèsí lórí àwọn nǹkan ẹ̀rọ àwọn àkíyèsí tí mo pè yín sí tọ́lọ náà mo fẹ́ kẹ́ ẹ dínkù àwọn nǹkan pọ̀ tẹ́ ẹ lè máa sọ tó dáa tó ṣayé láǹfààní inú ẹni tọ́lọ́run ni ó ní làákàrè fi ròyìn yín o wallahi làákàrè ń bẹ lórí ọ̀rẹ́ ẹni tó lè sọ̀rọ̀ ẹni tó lè hun orin tó lè sọ̀rọ̀ pẹ̀lú orin tó lè sọ̀rọ̀ pẹ̀lú tó lè gbé ọ̀rọ̀ kalẹ̀ tó sì tí ì sì fẹ́ yà ọ̀ jẹ́ èèyàn nínú àwọn prógráàmù yín mi tẹ́ bá ń ṣèyẹn gan tó yẹ pé ọ̀nà kíyàwó méjì àwọn èèyàn kò sẹ́ni tó lè takò wallahi kódà inú gbogbo èèyàn ọmọdé ẹ wọ arábìnrin kan Mẹ́yẹ̀wọ̀ Láká àìwò bí ti ń sọ àwọn ọ̀rọ̀ tó lè obìnrin méjì ti fẹ́ sápò ní ọkọ rẹ̀ ọlọ́run máa bí ti máa yan oníkálukú ní tí ó máa sọ tó yẹ pé ọ̀rọ̀ tó sọ ọ́gá ìdí ọ̀pọ̀lọpọ̀ ìdílé tí wọ́n fi wọ́n ọ̀rọ̀ tó yìí sọ pé tí ó ṣẹlẹ̀ sí mi rí jẹ́ ń sọ fún ọ̀gbẹ́gẹ́ gbọ́rọ̀ mo ní obìnrin mọ̀ ní láàkàrí ká tiẹ̀ pé n tẹ́ǹsì lórí social media tá a bá gbà lórí pé tó ọ̀dà lójú ọ̀nà pé díẹ̀díẹ̀ ní gbogbo nǹkan ó tún máa yé wa sí kọjá pé tá a máa gbé bẹ̀ sọ kó máa jẹ́ nǹkan tí ó wúlò tí ó ṣe aráyé ní àǹfààní tó pọ̀ èyí ẹwọ ẹlòmíì tí yá ń jẹ ẹgbẹ́ wá pé màá dúró tì ọ́ lórí ìyá tí ń jẹ ọ́ ìrìpọ̀ okó ń bẹ́ ta ni ọ̀tà kò pé kódà ẹni tí ń yọ ọ̀yàn lọ́fìn tí ọ̀fẹ́ yà ó jẹ nìkan ìyàwó ní jẹun náà pé àwa náà mọ àwọn nǹkan mi ṣùgbọ́n tó jẹ mọ́ ọ̀rọ̀ ọkọ nǹkan ọkùnrin nǹkan obìnrin ẹ̀yin obìnrin ẹ̀yin ọkùnrin nígbà ẹ̀ mú kíní ìyàwó yín bò lómi ibẹ̀ nǹkan báwọn ẹ̀jẹ̀ àpòwọ̀ rẹ̀ ó wù mí kẹ́ ẹ fi ilẹ̀ gbogbo náà ń ṣe òun yóò kù dìtàn lọ́la agbára ọlọ́run ọ̀dàrún náà ló ti sún mẹ́yì ẹ bá ní sísítà àwọn Olúyinká TNT ọjọ́ orí wọn lónìí ntọ́dàn lójú ni pé kì í sọ̀rọ̀ 40 years ọ̀dàn lójú rẹ̀ pé n tó súnmọ́ ni pé ẹni ìjọ kọjá 40 ọdún ọjọ́ ọ̀la náà ti súnmọ́ níta bá sì fi ilẹ̀ àwọn èèyàn máa wù láéláéláé kódà bá ní bá wùjọ́ ti rí bá ní dùn máwọn kan ẹ̀yìn ẹ̀pínwó ẹ̀ àtò máa jọ sọ̀rọ̀ bi'idhnillahi ta'ala tí mo gbà pé àyàtò sáǹfààní tó pọ̀ láàrin ara wa jù bẹ́ẹ̀ lọ inú mi dùn fún ìwà ẹlẹ́kọ̀ọ́ tí ẹ fi hàn àti ọ̀nà tí ẹ bá gbé ọ̀rọ̀ yín kalẹ̀ ọlọ́run ó dúpẹ́ fún yín yóò sì máa bá ní kọ́ yín máa ṣe yóò máa kọ́ àwa náà máa ṣe ihdina siratal mustaqim wala hawla lana wala quwwata illa billahil aliyyil azim.